Hello Dérọ̀gbà, mo mọ̀ fẹ́ gbà ọ́ mọ̀ràn ni. Lóòótọ́ ń lò gbà lọ́wọ́ báyìí, àmọ́ èèyàn mélòó ló ti fi gbà rẹ̀ ra gbà wọn padà torí pé kíni àwọn kan náà ti lò gbà bí wọ́n náà ṣe ń lò gbà tán padà dónígbà náà torí pé wọn ò fi gbà wọn ra gbà àwọn èèyàn padà ní. Adérọ̀gbà, ìgbà tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí fi ra gbà àwọn èèyàn padà torí àbá ẹ̀ mọ̀ bágbàrá bá dé tó bá gbàgbà rẹ̀ sọnù tó fẹ́ sọ́dọ̀ nígbà náà àwọn gba ènìyàn tó ra gbà wọn padà ni wọ́n padà wàá rọ̀gbà yí ọká tí wọ́n wàá ràgbà rẹ̀ padà àmọ́ bọ́ ọ bá kọ̀ jálẹ̀ tó lò ní ràgbà àwọn èèyàn padà bójú bá ń pọ́n ọ tí pọ̀njú bá dé ò ní rí gba owó débi pò rí gba ènìyàn tí ó rọ̀gbà yí ọká wọn kàn ní gbà ọ́ mọ̀ràn ni. Ire. Ọ̀rọ̀ àgbàre. Yálà ó ṣiṣẹ́ tó wà pa àbó ò ṣiṣẹ́ tó wà pa gbogbo owó tó o bá wá pa lọ́ọ́ wá fi ń gbélẹ̀ pa àbó ń gbọ́mọ pupa àwọn èèyàn wá sọ pé bàbá tó wà pa ọjẹ́ tẹ́rù ara rẹ̀ pa torí owó tó o ní ìtọ́ bá fi lè tán àwọn bá sọ pé wà pa yìí náà wọ́n padà pè ọ́ lápá. Use your brain. Ire o. Ọ̀rọ̀ àgbàre. Wọ́n lọ́ọ́ fẹ́ rògolo àmọ́ ọ̀fẹ́ jagun padà kò ṣeé ṣe. Elédùmarè bàbá mi méjì ló dá nǹkan lé ayé o. Ó dá funfun, ó dá dúdú, another color, ọgbọ́n àtinúdá ọmọ adáyé ni. Ó dá ẹkún, ó dẹ̀ dá ẹ̀rín, ó dá òkè, ó dá ilẹ̀, wá gbọ́ o. Ó dá ògo, bẹ́ẹ̀ náà ló dá ogun. Àkàbà téèyàn ó gùn kéèyàn tó débi ògo, àkàbà ogun ni. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ẹ fẹ́ jagun kẹ́ ẹ tó rògolo ilẹ̀ fi rọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi tí ó ya wèrè lọ kéke àbẹ́rẹ́ lómi tí ó lówó kéke tí ó padà wá ya wèrè lọ́jọ́ iwájú. Níwọ̀ tó ń wò mí sọ ọ fẹ́ jagun kó o tó rògolo ni àbọ̀ fẹ́ rògolo kó padà wá jagun. Òótọ́ ọ̀rọ̀ tó korò ni ọlọ́gbọ́n ló sì lè yé. Ire o. Ọ̀rọ̀ àgbàre. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àbàwọ́n èṣù tẹ́lẹ̀yìnbó ń pè ní chain ọmọ aráyé a máa fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ májá bẹ́ẹ̀ lọ́mọ aráyé a máa fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ déwèrè. Gbogbo ìṣẹ̀mí ìṣẹ̀dá tí ń wò mí lóní kedere ogun ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọmọ ní wọnú ayé yín ìjàmbá ó kéré ó tóbi tẹ́ fi rógun ẹ dìímù ẹ mọ̀jọ́ wọjà kò ní dé báràn yín o. Ẹ wá gbọ́ o níwọ̀nba ìtókù tọdún yìí ó fi parí ẹ̀ ní rọ́rọ́ ẹkún àmì àṣẹ. Ire o. Ọ̀rọ̀ àgbàre.